láti máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé tó tún ṣe bẹ́ẹ̀ tó fi sọ̀rọ̀ sọ wa títí di àkókò tá a wà yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa níbi yóò kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Baba 1010 TV tá a wà yìí. Mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi ọlọ́yọ̀ òní Elédùmarè yóò máa fún ẹnì kọ̀ọ̀kan wa ṣe lágbára lọ́wọ́ náà. Ìròyìn fún tásìkò yìí wọn náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wa bí ìṣe wa lójúmọ́ máwòrán ìkànnì Àrólé nílò ọkọ mi ò sì wá yípadà ńkọ́ àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. Fa ọmọ rẹ létí kó ṣe ìkìlọ̀ fún ní gidigidi, ipò ààrẹ kì í ṣe oyè ìdílé ẹnikẹ́ni o. Àtíkù Abubakar ló ṣe bẹ́ẹ̀ pé Tinubu ṣàkíyèsí lórí ìwà tí Ṣèyí Tinubu tó ń wù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour Party ò lè darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù Abubakar rárá o. Àbúrè ló sọ èyí di mímọ̀. Ìyàlẹ́nu lèyí o, àwọn obìnrin ìpínlẹ̀ Rivers tàbùkù ìyàwó alákòóso ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bá ṣe ń pariwo pé ìyàwó Fubara làwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lásìkò ètò ìrónilágbára èyí tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ẹdó báyìí kò dín ní afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 95 tọwọ́ bá pẹ̀lú ohun ìjà olóró ní ìpínlẹ̀ ọ̀hún. Ní tó kúrò ní ìpínlẹ̀ Ẹdó, àwọn agbébọn kan náà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa fọgaláísà kan lọ́sàn-án gangan ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó wà lẹ́nu iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Bauchi, wọ́n ṣe bẹ́ẹ̀ gun alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀, wọ́n gun lọ́rùn pa ní ìpínlẹ̀ ọ̀hún. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Zamfara ti ṣe àṣeyọrí mìíràn nínú ìjà àti ìgbógun ti àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ṣekú pa olórí àwọn agbésùmọ̀mí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Zamfara náà. Ìròyìn mi náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Fa ọmọ rẹ létí kó o sì ṣe ìkìlọ̀ fún ní gidigidi àti ní ti pàápàá torí ipò ààrẹ kì í ṣe oyè ìdílé ẹnikẹ́ni o. Àtíkù Abubakar ló pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàkíyèsí lórí ìwà tí Ṣèyí Tinubu tó wù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí awuyewuye ọ̀rọ̀ bó ṣe lọ láàrin Ṣèyí Tinubu tí ń ṣe ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ NANSI ní orílẹ̀-èdè Nàìjíríà ti àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè yìí nípa àfikàn èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kan Ṣèyí Tinubu wípé ó ń ṣe bẹ́ẹ̀ dúnkokò mọ́ ẹ̀mí ẹni tó sì tún gbé òun èyí tí Abubakar Àtíkù Isa tó ṣe ní àlàyé fáwọn oníròyìn níbi tó ti sọ níwọ̀n wípé Ṣèyí Tinubu ó ní ó ṣe bẹ́ẹ̀ dúnkokò mọ́ ẹ̀mí òun lẹ́yìn tó ń kọ owó tó jẹ́ owó ìbọ̀bẹ́ ẹgbẹ̀rún lọ́nà 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà tó gbé kalẹ̀ fún òun láti ṣe bẹ́ẹ̀ kéde ẹlòmíì gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jáwé olúborí bí ààrẹ inú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ó ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìta àti mọ́ wa níbi tó ti ní ó gbé òun pamọ́ tán lu òun nínúkulò láti ṣe bẹ́ẹ̀ já òun sí òwò lẹ́yìn tí ọ̀rọ̀ náà tó ti ń jà rìnrìn káàkiri ẹ̀rìn ti pé Ṣèyí Tinubu tí ń ṣe ọmọ ààrẹ ó ti bọ́ síta lójú òpó ayélujára Instagram rẹ̀ níbi tó ti ṣe lálàyé pé òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà o, òun ò sì pàdé ẹni tó jẹ́ Abubakar Àtíkù Isa yìí, òun ò mọ̀ rí níbi kankan. Wàyí o, èyí ló wá mú kí Àtíkù Abubakar tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó wá fi hàn náà léde láti ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Paul Ibe. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè ṣe bẹ́ẹ̀ fa Ṣèyí Tinubu létí kó sì bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ lórí wípé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè aládàáni, ó wà fún orílẹ̀-èdè àwa ara wa ni ẹnìkan sì wá nítorí pé bàbá rẹ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí kó wá mọ̀ ṣe bẹ́ẹ̀ lu ọwọ́ agbára láwọn ènìyàn lórí nínú àtẹ̀jáde tó fi léde síta. Ibẹ̀ ló ti sọ níwọ̀n wípé ìwà tí Ṣèyí Tinubu tó wù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nípa bó ṣe ń gbìyànjú láti fi orúkọ rẹ̀ nílẹ̀ àti láti tẹ bẹ́ẹ̀ da ọ̀nà yòówù kó fi gbé orúkọ bàbá rẹ̀ ga, ó ní gbogbo wà náà ó ní ṣe àkóbá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí kò sì bójúmu tó torí pé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe a private estate tí túmọ̀ sí wípé kì í ṣe orílẹ̀-èdè ènìyàn kan àbí mọ̀lẹ́bí. Bẹ́ẹ̀ ni ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe oyè ọba o débi pa sọ wípé àjẹwọ̀ ni àbí ilé kan òun ló ní torí wípé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè gbogbo wa ni ẹnìkan wà lè máa lọ́wọ́ agbára láwọn tó kù lórí ààrẹ láwọn tó kù lórí Àtíkù Abubakar ló ṣe bẹ́ẹ̀ takoto
ìkìlọ̀ náà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó ṣe ìkìlọ̀ fún ìdílé rẹ̀ ní pàtàkì jùlọ Ṣèyí Tinubu tó ń ṣe galegale látàrí pé bàbá rẹ̀ jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour Party ò lè darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù bíi tí wọn kò máa wò. Àbúrò ló sọ èyí di mímọ̀. Ẹni tí ń ṣe alága fẹ́gbẹ́ òṣèlú Labour Party káàkiri orílẹ̀ Nàìjíríà Julius Abure òní ó máa ṣe àlàyé lásìkò tán ní ìpàdé àwọn NEC ọ̀hún lánàá òde yìí. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ṣe rí àkójọpọ̀ Àtíkù Abubakar àti ẹni tó jẹ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tó fi mọ́ àwọn ẹlòmíín ó ní àkójọpọ̀ ọ̀hún ó ní kò mọ́yán lórí tí wọn ò sì ní ìgboyà bẹ́ẹ̀ ni wọn ò tó gbagbá sùn lọ́yẹ àti páwọn ènìyàn táwọn wà nínú àkójọpọ̀ náà gbogbo wọn ò níwà gidi lọ́wọ́ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè wò láti ṣe bẹ́ẹ̀ dìbò fún wọn nínú ètò ìdìbò ọdún 2027 ó ní fún ìdí èyí àwọn ò tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù bí tí wù kó mọ ó ní tó bá wọn jù ó ní báwọn yóò ṣe àtúnṣe ní inú ẹgbẹ́ Labour Party LP táwọn tún ṣe àtúntò àti ọ̀nà àbáyọ sí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó kù nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí ó tó máa ṣe ní àlàyé ó wá tún sọ nígbà pé ẹnikẹ́ni tó bá dìde nínú ẹgbẹ́ òṣèlú Labour Party láti lọ́ọ́ rí darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù Abubakar àti ti Nasiru El-Rufai ó ní orí ara rẹ̀ ló mọ̀ fún Ọ̀yọ́ òònù sí ni Ọ̀yọ́ ló wà ó nítorí páwọn ò ní dá sí irú àkójọpọ̀ bẹ́ẹ̀ ó sì dá wọn lójú gbàgbàgbà pé pẹ̀lú àtúnṣe àtàtúntò tó fi máwọn àlàkalẹ̀ ètò táwọn ti gbé kalẹ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àní òsì àwọn yóò jáwé olúborí nínú ètò ìdìbò lọ́dún 2027 Julius Abure tí ń ṣe alága fẹ́gbẹ́ òṣèlú Labour Party òun náà ló lọ́gbọ́n ọ̀rọ̀ náà. Ìyàlẹ́nu lọ́mọ lélẹ́yìí mà jẹ́ o àwọn obìnrin ní ìpínlẹ̀ Rivers náà ṣe bẹ́ẹ̀ tàbùkù ìyàwó alákòóso ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bá ṣe ń pariwo pé ìyàwó Fubara làwọn fẹ́ kó bá wọn sọ̀rọ̀ lásìkò tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe àgbékalẹ̀ ètò ìrónilágbára fáwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. Lásìkò ètò ìrónilágbára tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu tó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Rivers níṣe ni ariwo sọ pẹ̀lú bí àwọn abilékọ tó wà nínú gbọ̀ngàn ńlá èyí tí wọ́n pè ní EUI Center tó wà ní Port Harcourt tí ṣe olúlu ìpínlẹ̀ Rivers bá ṣe ṣe bẹ́ẹ̀ fi ariwo lé ẹni tó jẹ́ ìyàwó alákòóso ní ìpínlẹ̀ Rivers ọ̀hún tí ń ṣe ìyàwó Ibok Ete Ibasi èyàn Teresa tó jẹ́ ìyàwó fún Vice Admiral náà níṣe ni wọ́n sọ dúnà lásìkò tí ó fẹ́ bá àwọn abilékọ náà tó fẹ́ máa bá wọn sọ̀rọ̀ làwọn obìnrin ọ̀hún náà bá fi gbéta pé àwọn ò fẹ́ gbọ́rọ̀ kankan láti ẹnu rẹ̀ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí ẹni tí ń ṣe ìyàwó Siminalayi Fubara tó jẹ́ gómìnà tààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fọwọ́ sí júwèlé fún ó ní àwọn fẹ́ kí ó bá wọn ní gbólóhùn wọn ní fún ìdí èyí náà bá fi ariwo ta nínú gbọ̀ngàn lọ́hùn láti bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ dá Fubara padà fún wa Fubara gangan òun náà la fẹ́ ariwo yìí ni wọ́n pa tó ní kúlùkù sì ń gbé àpamọ́wọ́ rẹ̀ tó sì ń fi Teresa tí ń ṣe ìyàwó Ibok Ete Ibasi tó jẹ́ Vice Admiral náà tí wọ́n fi kalẹ̀ nínú gbọ̀ngàn ńlá tó ní kúlùkù wọn láti bá ara wọn sọ̀rọ̀ tó kálukú sì jáde nínú gbọ̀ngàn ńlá ọ̀hún ní ṣe náà sọ náà pé níbo ló ti wá àwọn ò mọ̀ rí àjòjì sí ni láàrin àwọn fún ìdí èyí ẹni táwọn dámọ̀ òní kó wá bá wọn sọ̀rọ̀ tí ń ṣe ìyàwó Siminalayi Fubara tó kọ tiẹ̀ jẹ́ Valeria fídíò rẹ̀ ajá ṣàfihàn rẹ̀ fún wa báyìí.
ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ẹdó kò dín ní afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ 95 tọ́wọ́ ti bà pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó bí wọ́n ṣe fi ìròyìn náà bí wọ́n ṣe fi léde, wọ́n sọ dímọ̀ wípé láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí tó sì ti bẹ̀rẹ̀ ìkọlù sí àwọn kọ̀rọ̀kọ́ndò ibi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ara sìnkò sí nílẹ̀ tí wọ́n sọ dímọ̀ pé nínú àṣeyọrí àwọn tí òǹkà wọn jẹ́ 95 ó ní ọwọ́ ti bà báyìí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ẹdó ọ̀hún. Lára wọn náà sọ dímọ̀ wípé 33 ó ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n pe orúkọ tí wọ́n ní Favitis ní ìpínlẹ̀ ọ̀hún, nígbà tí 24 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn Ayé, nígbà tí wọ́n sì ní 28 ó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òkùnkùn Ẹyẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní àwọn ènìyàn náà ó ní wọ́n ti ń ṣe ìkọlù sí ara wọn láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n sì ti ń fa wàhálà àti làásìgbò nínú èyí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ènìyàn àti dúkìá wọn tí ìbẹ̀rùbojo tó sì wà lọ́kàn àwọn olùgbé agbègbè ọ̀hún. Bákan náà ni wọ́n sọ dímọ̀ pé ohun ìjà olóró bíi ìbọn, ìléwọ́ pistol, àtọta àti oríṣiríṣi ohun ìjà olóró míì ni wọ́n bá ní àkàtà àwọn ènìyàn náà. Gbogbo wọn báyìí náà ti wà ní gbàgà àtìmọ́lé nígbà tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Wọ́n sọ dímọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún pé lẹ́yìn ìgbà tí àwọn bá ti ṣe ìwádìí ní ẹ̀kúnrẹ́rẹ́ tán níṣẹ́ làwọn yóò kọjú àwọn ènìyàn náà sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìdá omi àláfẹ́ ìlú àti dídarapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí n tó kúrò ní ìpínlẹ̀ Ẹdó, ìròyìn eléyìí ló mọ̀ ṣe bẹ́ẹ̀ bani ní ọkàn jẹ́. Àwọn agbébọn kan náà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ẹni tó jẹ́ fọ̀gánáísà kan lọ́sàn-án gangan ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Òṣìṣẹ́ atúntáyàṣe tí a ń pè ní fọ̀gánáísà èyí tán pé orúkọ tiẹ̀ ní Bóyò ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní òpópónà Wárèké ní Auchi tí ń ṣe ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ẹ́sákò ní ìpínlẹ̀ Ẹdó ọ̀hún ní nǹkan dédé aago 4 ìrọ̀lẹ́ àná ọjọ́ kejì oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ àwọn olùgbé agbègbè náà tọ́rọ̀ náà sì sojú wọn. Wọ́n sọ dímọ̀ wípé òṣìṣẹ́ atúntáyàṣe ọ̀hún àpọ̀ fọ̀gánáísà náà ó ní ó wà ní ẹnu iṣẹ́ rẹ̀ tó sì ń sinmi lọ́wọ́ lẹ́yìn tí òṣìṣẹ́ kan tán tó ń ṣe bẹ́ẹ̀ tó ń rẹjú. Wọ́n ní níṣe ni àwọn ènìyàn náà wọ́n sọ̀kalẹ̀ láti orí ọ̀kadà wọ́n jẹ́ méjì tí wọ́n sì súnmọ́ fọ̀gánáísà ọ̀hún ní ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní gbólóhùn aṣọ kankan. Níṣe náà kàn déédéé yin ìbọn lù lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ etí ọta ìbọn méjì tó mú jáde nínú ìbọn ọ̀hún tí wọ́n sì ṣekú pa fọ̀gánáísà ọ̀hún ní ọ̀sán gangan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé lẹ́yìn tán wú ìwà yìí tán ló ń kúlùkù ló sàsálà fẹ́mi rẹ̀ látàrí ìró ìbọn èyí tí wọ́n gbọ́. Báyìí ni àwọn ènìyàn náà sì ṣe bọ́ sórí ọ̀kadà wọn padà tó sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó wọn ti sọ kankan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Bauchi báyìí wọ́n gún alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ pa ní inú ilé rẹ̀ ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Jamare èyún Isa Mohammed Wabi ó ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa báyìí pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé àwọn tán jẹ́ ọ̀rẹ́ ọmọkùnrin rẹ̀ èyí tí orúkọ wọn jẹ́ Ahmed Abdulkadiri àti Faruku Malami ọ̀rẹ́ ọmọkùnrin olóògbé náà torúkọ tí ọmọ rẹ̀ jẹ́ Abdulgafaru Isa Mohammed ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí alága tẹ́lẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Jamare náà ní ilé rẹ̀ lọ́pẹ̀ ní Fadama Mada ní ìtòsí Government Girls Secondary School ní Bauchi ní nǹkan bí dédé aago 3 òru ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ pé àwọn oníṣẹ́ láabi ọ̀rẹ́ méjèèjì náà ó ní wọ́n yabu inú ilé olóògbé tó sì bẹ̀rẹ̀ sí ní gun ní ìgúnkùgún kó tó di wípé àwọn èèyàn wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n gbogbo akitiyan wọn nílé ìwòsàn ọ̀hún wọn ló já sí pàbó tó sì kéde rẹ̀ pé ẹni náà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti jáde láyé. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní àwọn ti ṣe bẹ́ẹ̀ wá ìdí àwọn ọmọ náà ó tó sì ti fi páńpẹ́ òfin mú ìkan láàrin wọn nígbà tá a sọ dímọ̀ wípé ìkejì náà ó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí pé lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ níṣe ni ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ nínú jà fitafita fún ẹ̀mí rẹ̀ nílẹ̀ tí wọ́n ní ìgbàgbọ́ wà ipò náà ṣe bẹ́ẹ̀ ṣe arákùnrin ọ̀hún
ọ̀dọ́mọdékùnrin náà ó ṣe lọ́sẹ̀ tí òun náà sì padà jáde láyé ní ilé ìwòsàn kankan náà tó gbé àwọn méjèèjì lọ, ṣùgbọ́n ọ̀kan lára wọn ètò wọn porúkọ rẹ̀ ní Ahmed Abdulkadir ó ti wà ní àtìmọ́lé báyìí nígbà táwọn ọlọ́pàá ní àwọn ń ṣe ìwádìí lórí tó lè ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn náà tó fi ṣe ìkọlù sí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún Muhammadu Wabi tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Zamfara ti ṣe bẹ́ẹ̀ ṣe àṣeyọrí mìíràn nínú ìjà àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa olórí àwọn báńdíìtì márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí orúkọ wọn jẹ́ 1 Brigade Nigeria Army lábẹ́ ọ̀gágun Brigadier General Timothy Okurum ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ wọn dé ojú ọ̀nì tó sì ṣe àṣeyọrí ní ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ìjọba ìbílẹ̀ Talata Mafara àti Kawura Namoda ní ìpínlẹ̀ Zamfara, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ẹni tó jẹ́ alukoro wọn Emir Suleiman Omale ó sọ dímọ̀ wípé níṣe ni àwọn ti bẹ̀rẹ̀ ìkọlù sáwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara, ní pàtàkì jùlọ ìjọba ìbílẹ̀ Talata Mafara àti Kawura Namoda yìí, níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé àwọn agbésùmọ̀mí tó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn wọn janlẹ̀ láàrin ọjọ́ kìíní nínú oṣù karùn-ún sí ọjọ́ kejì oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n fi orúkọ àwọn oníṣẹ́ láabi náà wọ́n fi hàn dé lẹ́ni tí wọ́n dárúkọ Auta Jiji, Dankali, Sagidi, Kachala Rijaji àti Kachala Zuza ní ìpínlẹ̀ ọ̀hún. Ìbọn AK-47 oríṣiríṣi náà bá ní ọwọ́ àwọn ènìyàn náà pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró míì èyí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń ṣọṣẹ́ àwọn oníṣẹ́ láabi yìí. Wọ́n ní wọ́n ti ń sọ díẹ̀ pé wọn ò jẹ́ kí agbègbè ìpínlẹ̀ Zamfara kí ó ṣe bẹ́ẹ̀ fi ẹ̀dọ̀ sórí òróǹro látàrí ìkọlù gbogbogbà èyí tí wọ́n ṣe sáwọn ènìyàn ní agbègbè náà. Wàyí ò níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí àwọn ènìyàn náà wọ́n ti fi ẹ̀mí wọn janlẹ̀ báyìí tí wọ́n sì ń lu àwọn ikọ̀ gbogbo lẹ̀ yìí tán lù wọ́n lọ́gbẹ̀ẹ́ ẹnu látàrí àṣeyọrí èyí tí wọ́n ṣe náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ṣáájú kí n tó wá mọ̀ lọ ẹ jẹ́ mẹ́nubà kókó tá a ti pẹ̀kẹ́lù ṣáájú àsìkò yìí. A mú wá fún wa pé Àtíkù Abubakar ló ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe ìkìlọ̀ fún ọmọ rẹ̀ Ṣèyí Tinubu àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù tí wọ́n lọ wá agbára lórí àwọn ọmọ Nàìjíríà wípé ipò ààrẹ ò kì í ṣe oyè ìdílé. Ẹgbẹ́ òṣèlú Labour Party ní àwọn kò lè darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù rárá. Àbúrò Lani ó sọ ìròyìn náà sóde. Bákan náà la sọ dímọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ dojú ti ẹni tó jẹ́ ìyàwó alákòóso ní ìpínlẹ̀ Rivers látàrí bí àwọn abilékọ wọ́n ṣe bẹ́ẹ̀ fi kalẹ̀ nínú gbọ̀ngàn ńlá lásìkò ètò ìrónilágbára tó sì ń kọrin pé Fubara ìyàwó rẹ̀ làwọn fẹ́ kó bá wọn ní gbólóhùn. Ìpínlẹ̀ Edo láti sọ dímọ̀ pé kò dín ní afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 150 tọ́wọ́ ti bà pẹ̀lú ohun ìjà olóró ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà. Àtúmọ̀ wá fún wa pé níṣe ni àwọn agbébọn ṣekú pa fọganáísà kan ní ọ̀sán gangan ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Bákan náà látún sọ dímọ̀ wípé ìpínlẹ̀ Bauchi ó ní àwọn ọ̀dọ́kùnrin méjì kan náà ti ṣe bẹ́ẹ̀ gbẹ́ni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tágun ní ìgúnkúgún tẹ́mi sì fi bọ́ lára rẹ̀. Níparí ìròyìn náà, ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Zamfara náà ṣe àṣeyọrí tuntun pẹ̀lú bá ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa olórí àwọn báńdíìtì márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń domi àlàáfíà ìpínlẹ̀ náà tó ń dà láàmú. Títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí, èmi ní ìmọ̀ wá àyànfẹ́ Elédùmarè, ẹ̀yin náà ní sì máa bá àní faburú gbòòrò ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.